Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. The gist for today is that Kábíyèsí bínú sí mọ́mì Ashley o. Wọ́n bínú seriously pẹ̀lú ẹ̀gbọ́n Ashley, sister Ashley. Wọ́n ní pé kí ni big deal nípa award. So ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English. And I normally talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashallah. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ share o, ẹ like, ẹ subscribe o. Gist tèmi, wọ́n ní Kábíyèsí ní pé kí ni big deal nípa award. Gbogbo ìyàwó àwọn pátápátá ló ti gba award rẹ̀. Award Queen Naomi kò lóǹkà. Tèmítọ́pẹ́ kò lóǹkà. Olórí Rónkẹ́ kò lóǹkà. Kí wá ló dé tó jẹ́ pé lórí award ẹyọ kan ilé ayé fẹ́ parẹ́. Wọ́n ní wọ́n bínú, wọ́n ní Kábíyèsí bínú nítorí pé ṣe ni Ashley ń rojọ́ kiri tó lọ rojọ́ fún mọ́mì wọn. Tí mọ́mì wọn náà dé tí wọ́n ń sọ̀rọ̀, wọ́n ní nǹkan tó bí Kábíyèsí nínú nìyẹn pé kí ni big deal nípa award. Téèyàn bá gba award ṣó àwọn ní láti gbé basket sórí káwọn máa jó kiri ni. Kí ni big deal nípa pé nítorí pé o gba award. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Ìgbà tí Queen Naomi wà nínú palace, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ o. Gbogbo bí Queen Naomi bó ṣe ń fi ojú Queen Naomi rí màbo. Queen Naomi ò sọ̀rọ̀, wọ́n ń rẹ́rìn-ín ni. Àwọn tó ń wo Queen Naomi láti ìta wọ́n rè pé bóyá ilé ọlá ó dùn. Wọn ò mọ̀ pé ilé ọlá níyọnu. Wọ́n fẹ́ wọlé ọlá tipátipá. Nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ rìkíṣí, wọ́n bẹ̀rẹ̀ wàhálà, wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi ìwà láti fi tú Kábíyèsí àti Queen Naomi ká. Lóòótọ́ ẹ wà succeeded. Ẹ succeed o. Ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ make sure pé Queen Naomi kúrò nínú palace. Queen Naomi kúrò nínú palace tán. Ẹ dáyàbá. Ẹ dáyàbá tán ẹ ní fọkànbalẹ̀. Ẹ dáyàbá tán ẹ ní dùnnú. Ẹ dáyàbá tán ẹ rojú Kábíyèsí nílẹ̀. Kí wá lẹ wá fẹ́ ṣe? Ṣé bẹ́ẹ̀ ti débi tó yẹ kẹ́ ẹ dé ẹ ti délé ọlá? Ṣé bẹ́ẹ̀ ti rí bí ilé ọlá ṣe rí? Ẹ̀yin èèyàn ilé kì í ṣe nǹkan kékeré o. Kì í ṣe nǹkan kékeré lọ̀rọ̀ yìí o. Ashley ó gba àyè Queen Naomi. Mo mọ̀ pé ìgbà tí Queen Naomi kúrò nínú palace inú Ashley dùn gan. Pé òun ti bọ́ sílé ilé ọlá. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó ń gbé pé kí Queen Naomi padà wá sí palace ńgbà yẹn ojú ayé ló ń ṣe. Kò dénú ẹ̀. Kò dénú ẹ̀ rárá. Lẹ́yìn ìgbà yìí, Queen Naomi gba kámú fọ́lọ́run ọba. Nígbà tó wá kó dé palace tán, ó wá rí i pé gbogbo nǹkan tó rò kọ́ ló bá. Ṣó wá ṣe é túká mọ́? Ṣó ṣe é padà sẹ́yìn? Ìgbà tó yá, ó lọ gba award. Ó gba award. Award tó jẹ́ pé yàrá kan ni Queen Naomi fi ta award ọ̀hún. Àìmọye award lọ́wọ́ Queen Naomi tó yẹ pé kò lóǹkà. Ó wá gba award, ó wá ń pariwo pé Kábíyèsí ò congratulate ẹ̀. Ó wá ń sunkún kiri. Ó wá ń pariwo Kábíyèsí ò congratulate ẹ̀ o. Kábíyèsí ò wá rojọ́. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pó lágbára. Ashley ń pariwo, ó ń sunkún wípé Kábíyèsí ò congratulate òun o. Ó rojọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí, ó rojọ́ lọ sọ́dọ̀ àwọn ará. Wípé Kábíyèsí ò congratulate òun lórí ọ̀rọ̀ award. Wípé tó bá jẹ́ Queen Naomi ni. Wípé Queen Naomi wọ́n á ti congratulate wọn bí gist tí mo ṣe lánàá. Ẹ jẹ́ ká bọ́ sínú gist gangan nǹkan tó ṣẹlẹ̀ lénìí. Wọ́n ní bí mọ́mì Ashley bó ṣe lọ sí ọ̀dọ̀ Kábíyèsí nìyẹn o.
tí wọ́n sọ fún kábíyèsí pé Ashley gba awọ́ọ̀dù o, kábíyèsí ò wọ́n congratulate Ashley, wọ́n dunnú sí Ashley. Wọ́n ní kábíyèsí sọ fún wọn pé ṣé nígbà tí Ashley gba awọ́ọ̀dù ṣé káwọn dẹ̀ wá máa jó kiri ni? Wípé kí ni big deal nípa awọ́ọ̀dù tí Ashley gbà tó fẹ́ sọ di nǹkan míì? Ẹ̀yin èèyàn lórí abẹ́ẹ̀rí pọ́rọ̀ ẹ̀ lágbára. Wọ́n ní ṣó nìkan ló kọ́kọ́ máa gbà awọ́ọ̀dù palace. Allegedly bá ṣe gbọ́ là ń sọ fún yín o. Wọ́n ní kábíyèsí ní Dr. Elizabeth àìmọye awọ́ọ̀dù ló ti gbà. Queen Naomi awọ́ọ̀dù tí Queen Naomi gbà kò lóǹkà. Bẹ́ẹ̀ náà ni Tèmítọ́pẹ́ àtolórí Rónkẹ́. Wípé so kí wá ní big deal nípa awọ́ọ̀dù tí Ashley gbà tí wàhálà pọ̀ tó báyìí. Kábíyèsí sọ pé wàhálà ẹ̀ pọ̀. Wọ́n ní kábíyèsí sọ pé ọ̀rọ̀ tí ò bá jẹ́ nǹkan gidi ni Ashley máa ń sọ di nǹkan gidi. Wípé Ashley ó máa ń mú ọ̀rọ̀ á mú kókókó bí ìgbà tó yẹ pé ó ju ọ̀rọ̀ awọ́ọ̀dù lọ. Wípé ṣé ńgbà tí Dr. Elizabeth gba awọ́ọ̀dù recently ṣáwọn jó àbáwọn pariwo àbí Dr. Elizabeth ẹ̀ gbé sórí social media ẹ̀ páwọn gba awọ́ọ̀dù. Wọ́n ní òun nǹkan kékeré báyìí ó ti post ẹ̀ sórí social media. Nǹkan kékeré báyìí ó ti post ẹ̀ sórí social media. Wípé kí ni big deal nípa awọ́ọ̀dù tó gbà. Kábíyèsí ló ń sọ bẹ́ẹ̀ fún màmá Ashley o. Kábíyèsí ní kán má wàá bá wọn sọ̀rọ̀ awọ́ọ̀dù mọ́. Wípé àwọn ò wá interested nípa awọ́ọ̀dù. Wípé àwọn ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́wọ́ láti ṣe ju káwọn máa celebrate awọ́ọ̀dù lọ. Wípé Princess Diola ó wọ̀nà awọ́ọ̀dù recently náà. Wípé ta ló gbọ́n pa ẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Dr. Elizabeth. Wípé so nítorí wá wọ̀nà awọ́ọ̀dù kan gbogbo ayé gbọ́dọ̀ parẹ́. Wọ́n ní kábíyèsí ní pé kán jẹ́ kí èyí jẹ́ the last time tó tún máa gbé irú ọ̀rọ̀ awọ́ọ̀dù báyìí. Wípé tó bá feel pé àwọn ò celebrate nǹkan tó bá feel kó feel. Tó bá fẹ́ máa sunkún kó máa sunkún àwọn ò kíá. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ọ̀rọ̀ yìí lágbára. Mi ò understand Ashley o. Honestly, ó fẹ́ máa fi ó fẹ́ máa fi gbá ara wọn. Òun treat ara ẹ bí ìgbà tó yẹ pé Queen Naomi ni ẹ́. Ibi tó lúkálùkù ti yan tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo nǹkan tó ṣe, gbogbo atrocity tó commit tí ó rẹ pé kábíyèsí ti gbàgbé ni. Kábíyèsí kò dá sí ẹ lára wọn wò ẹ̀ ni. Ẹ̀yin èèyàn. Kábíyèsí rántí gbogbo nǹkan tó ṣe fún Queen Naomi. Wọn kàn fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ni. Ọ̀rọ̀ ẹ̀ wà important. A ti mọ irú èèyàn tó jẹ́. A ti mọ̀ pé ìkà èèyàn ni ẹ́. Wípé inú ẹ̀ ò dẹ̀ dá sí Queen Naomi. So ṣé ìwọ rò pé kábíyèsí lè gbàgbé ogbó ẹ̀ ni? Nǹkan tó ṣe wọn ò lè gbàgbé láíláí. Bí wọ́n ṣe gbé lé wọn nìyẹn. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn lé? Because ọ̀rọ̀ ẹ̀ wà important. Mo ní kí n mú gist wá fún yín ẹ̀yin èèyàn lé. Wá fún yín ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe Ọlọ́run á bá mi bless yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you so much. God bless you all.